AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Torí pé ànábì ni a máa ṣe é ṣe bẹ́ẹ̀ tó ètò ọlọ́run máa wọṣẹ́ tí alààyè bá ṣe yóò sì máa fìyà jẹ òkú nù sàárè. Nínú iṣẹ́ tí òkú sì ṣe náà lọ́mọ tó kú bí. Wọ́n wá láwọn nǹkan mẹ́ta tá a bá lè gbìyànjú tàbí bíi mẹ́rin ká yọ kúrò níbi òkú ṣíṣe. Wọ́n ní ìbá sì dáa jù fáwọn mùsùlùmí òdodo tá a gbọ́dọ̀ kọ́ ṣe ìṣe burúkú. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká yọ aṣọ múmú kúrò níbi òkú. Ẹ gbàgbọ́ yé mi. Èmi kọ́ ni mò ń wí o. Bàbá tí a ní kí n wí ní kókò òkú ká máa gbé aṣọ ẹ jẹ́ ká gbìyànjú ká yọ kó mbẹ kò ní ládàá. Kódà gan bàbá sọ máa pé nítorí òfin ní jìyà ọmọ tó bá máa sọ lẹ́yìn òkú ìyá àbí bàbá rẹ̀ ìtìyà rẹ̀ ó fi kéré ni pé ńgbà tí bàbá ń bẹ láyé àbí ńgbà tí ìyá ń bẹ láyé ọ̀pọ̀ aṣọ mélòó ló rà fún wọn. Ọ̀rọ̀ aṣọ fún ìyá ńgbà tó wà láyé ọ̀rọ̀ fún bàbá ńgbà tó wà láyé bàbá wa jáde tán láyé ọlọ́ọ̀rẹ́ má sọ ìyá jáde tán láyé ọlọ́ọ̀rẹ́ má sọ ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run bá sí. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹ jọ̀wọ́ bàbá wa tí wọ́n lo ẹ̀mọ̀ pẹ́lẹ́sìn ni wọ́n mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹ má sọ ṣàdúrà wọn àbí sàárà àwọn ọdún mẹ́wàá 20 ọdún 30 ọdún ẹ má sọ dàbẹ́ gbogbo ìjọba ti ń kírun wákàtí 5 ẹ jọ ń tẹ lẹ́tọ̀ àti fún ni pé ẹ má ṣàdúrà fún wọn. Bẹ́ẹ̀ bá ti kírun ṣubú ẹ ṣàdúrà fún bàbá yín bẹ́ẹ̀ bá kírun ṣúrì ẹ ṣàdúrà àdúrà tí ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbà kí tàwọn ará àdúgbò tó bá dé pé ilẹ̀ súnmọ́ wọn bí wọ́n bá ń pé ogún aládùúgbò lè bá yín pé ẹ̀yin lẹ́nìkan yín. Wọ́n wá ní òkú téèyàn ṣe téèyàn bá tún jèrè yóò jìyà wájú Ọlọ́run òkú téèyàn ṣe tó jẹ gbèsè yóò jìyà wájú Ọlọ́run Ọlọ́run ṣe wá lẹ́nu ìyá o. Bàbá wa Mr. Ode Ọlọ́run bá kẹ́ wọn gẹ̀ wọ́n bá a ṣe kúrò ìsinmi fún wọn aláwọ̀ ìlú wàlá bisimilayi rahmanirahim ìlú wàlá wàlá aláwọ̀ sọ́wọ́n láwùjọ ní wàlàwùlẹ̀. Bàbá wa wá tún rán mi létí pé ọjọ́ mẹ́wàá nílé opó oṣù mẹ́rin àtọjọ́ méjèèjì tó jẹ́ pé ńgbà tí a bá ti wọlé sùn látòní wọ́n ti lẹ̀ sí ní ka oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá látòní lọ. Iṣẹ́ wa ni ṣe opó. Jàmá opó ò ní ìdíkẹ́ ló máa gbẹ́ ẹ̀gúsí fún wọn máa ṣe ẹ̀gúsí. Wọ́n ní ọlọ́run gúsí opó ẹ̀gúsí wọn ní. Now Allahu Akbar wọ́n tí màmá bá dé Èkó wọ́n máa bè lọ́dọ̀ àwọn àfà pé kí lójú ṣe opó ọlọ́mọṣà bá mọ jáde ní oko má jẹ́ owó kú síbẹ̀ wọ́n fa ìsàn ìwọ̀n mọ́lẹ̀ gbogbo tí bàbá yẹn fi sílẹ̀ àtòrí ìyàwó àtọmọ àtẹ̀bí àtàrà wọ́n sì kú náà níbi. Ó yá o bàbá Akílẹ̀ Ìjìgbò lọ́rùn lórí 5,000 naira bàbá Adárúbalẹ̀ lórí 2,000 naira. Ọya bolókùsí o. Ẹ bá kú náà. Àwọn bọ́dà wa mọ̀ ń gbàgbé orúkọ wọn lórí 5,000 naira. Ọya bàbá Khadijatu lórí 5,000 naira. Màmá wa ìyá Kọ́lá lórí 1,000 naira. Ọya bí lọ́wọ́ kù sí. Idris Okuneye lórí 5,000 naira. Bàbá Farouk lórí 5,000 naira. Àwọn àfáà wa nínú ọmọ òkú náà làwọn náà àna òkú ni lórí 1,000 naira. Bàbá Àdínì láti ìlú Èkó tí a tẹ̀lé àbá lórí 2,000 naira. Alájà Osef 2,000 naira. Broda wa náà lórí 2,000 naira. Bàbá Akíní yọmọ Rayemi. Bàbá Khadija àwọn mi wà náà ti débì màmá wa ìyá wa ẹni lórí 1,000 naira. Ó yá ọgbà tí ó bá kàn yá o owó mọ́sálásí ni wọ́n kú ẹ̀. Bàbá alájà abẹ́sìn àná ti débì báyìí. Àwọn ọmọ sísá wa yìí lórí 1,000. Bàbá alájọ yìí lórí 1,000 naira. Màmá wa àgbà lórí 1,000 naira. Àwọn náà ti débì náà. Bàbá akẹ́wọ̀n alájà abẹ́sìn aláwùrà bí ọba olúwa tó ń kẹrù bá wà kẹwọn àná. Ó dá o ọya bí bá kù sí o. Bàbá ọkọ̀ sáàkì láti ìgbà abẹ́ òkúta lórí 5,000 naira. Bọ́dà ọlẹ́ ti débí. Ọya àwọn tá ti débí ọya o.
Brother wa náà lórí 2,000 naira. Sister wa náà lórí 1,000 naira. Mama Adamu wa lórí 500 naira. Brother wa náà lórí 5,000. Àmọ́ dọ̀wọ́ yín. Ọtí mímu. Wọ́n ní ọtí mímu. Wọ́n ní ẹyọkùn ẹ má jàgbúrò rẹ̀. Bẹ́ẹ̀ bá ti ń dọ́gbọ́n tẹ́lẹ̀ ẹ̀dá fún ẹ má tó ta lọ́gbọ́n mọ́. Wọ́n ní òṣèré bẹ́ẹ̀. Bàbá mi sì gbà òdìdí òkun ní ẹ̀yà bàbá Shakirat. Wọ́n ní wọn ò gba rádaràda. Wọn ò sì gba rédèrèdè. Wọ́n dúró lọ́sàn-án. Wọ́n dúró lóru. Wọ́n dúró. Gbogbo eléyìí ó ní àwọn màlẹ́kà méjèèjì tí wọ́n bá bàbá pàdé ní after mangubi ara tó máa bèèrè lọ bàbá nìyí. Báwo ló ṣe ṣe sí? Báwo ló ṣe jẹ́? Wọ́n máa bèèrè. Gbogbo eléyìí tí a bá ti wá ń bèèrè. Gbogbo ìgbà tí a bá wá mèsìfà òdìn òkú náà bàbá sákì bàbá máa fèsì ọlọ́jọ́ máa dá sí ọ̀run fún wọn. Àwọn náà wá bẹ gbọ́ àwọn ọmọ pátápátá. Ẹbí abẹ̀yìn ẹ jọ̀wọ́ gbogbo ọmọ wọ̀nyí ẹ jọ̀wọ́ ọmọ yín ni wọ́n o. Ẹ kó wọn mára bẹ́ẹ̀ ṣe ń ṣe lójú ayé bàbá wa mèsìfà òdìn ẹ má jẹ́ àtúnjú olékun sí ni àtúnjú olékun ni bàbá wa mèsìfà òdìn tí wọ́n lọ yìí nígbà tí bàbá wa Sìtọ́lá tí wọ́n lọ wọ́n dúró wọn ò sì yẹjú bẹ́ẹ̀ wọ́n ní aṣojú wọ́n ní òtó àsẹ̀yìn ọlọ́ọ̀bá arọ́gbà ẹ̀yẹ bí lọ́wọ́ o ara yín lọ́wọ́ ọlọ́lá ilaha illallah wọ́n ní kẹ́ má sòkú ẹ ṣàdúrà fókú ẹ má sòkú ẹ ṣe sàárà fókú. Bàbá wa Misbaudeen wọ́n nífẹ̀ẹ́ sàárà ṣíṣe fún àwọn òbí tí wọ́n bí wọn nígbà táwọn gan bẹ láyé nígbà táwọn bẹ láyé. Nínú àwọn tí ó máa ń lídìí wa láti wá ṣàdúrà bí àbáwá sí fi máa mọ́ pẹ̀lú. Nígbà díẹ̀ léyìí ọlọ́ba akẹ́ bàbá Misbaudeen báàgẹ̀ wọn wájú ọkọ̀jú sí ọlọ́njẹ́ ó dá o ẹ̀dá fi sílẹ̀ ọlọ́mọ ìjọ bàjẹ́ ọlọ́lá ilaha illallah nàmájì wàá jẹ́ kí tiwa náà yá ní kíákíá gbogbo ẹ̀yin ọmọ bàbá wọ́n ní ẹ̀tẹ́ wá wà Misbaudeen ẹ̀yin sọ̀daràn ọmọ ta ló ń bọ́ mi sọ̀rọ̀ ẹ̀dá kùn wọ́n ní ẹ̀ sọ̀daràn lójú ayé bàbá bàbá sì ń kọ́sàn yín tí bàbá wa lọ yìí má ṣe ń lò dáná o níjọ́ ìjàmbá wa lọ náà kí ló wá ṣẹlẹ̀ sí báyìí níta ìdá olúwa ò má jẹ́ ó tọ́ sí gbogbo yín lílọ bíbọ̀ yín ọlọ́run kó bá ṣe ń rọrùn ọlọ́lá ilaha illallah wọ́n lọ lórí ẹbí tó kù nídìílé ìyá nídìílé bàbá ọlọ́run ló tì yín o pàápàá àwọn táwọn rí bàbá wa dáró palẹ̀ bàbá wa Ṣítù àtọ́jọ́kùnrin táwọn rí olúwa o ikú tó yáwọ́ wọ́n mọ̀ fi pa yín o wọ́n làwọn abẹ́rẹ́ àwọn àyà wa tí wọ́n jókòó yìí tí wọ́n jẹ́ àbúrò fún bàbá wa Misbaudeen tí wọ́n lọ yìí ọlọ́ba lọ́rọ̀ ẹ̀mí yín o ọlọ́ba lọ́rọ̀ ẹ̀mí yín kọ́lọ́ máa ṣe ní tẹ̀lé ọlọ́run níwájú ọlọ́run àmín bí laylatul qadri wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahri tanazzalu al-malaikatu war-ruhu fiha bi-izni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr. Ayé àtọ̀rọ̀ ọlọ́run yóò dá o. Wọ́n tó bá yóò dá wọ́n tó bọ̀rọ̀ máa jẹ́. Wọ́n tó bá wọ́n dá wọ́n bá yé wa jẹ́.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.